Ẹkúrọ̀lẹ́ àkùṣẹ́ òní àsìkò wẹ́lẹ́wẹ́lẹ́ òjò á tù wá lára láṣẹ Èdùmàrè àmín. Ìròyìn ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló ń dé sétí ìgbọ́yín láti kànnì Tùngbà 100.9 FM Ọláyẹmí Àkànní ló níròyìn. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Muhammadu Buhari sọ wípé òun ti kọ̀wé ránṣẹ́ sí àwọn adarí nílé ìgbìmọ̀ aṣòfin àgbà nílùú Àbújá láti béèrè fún àǹfààní ìtẹ́wọ́gbà òun láti wá bá àpéjọpọ̀ àwọn aṣòfin àgbà òun sọ̀rọ̀ pẹ̀lú ṣe ànọ́lẹ̀ àti ṣe ìtẹ́pẹpẹ ètò ìṣúná owó ọdún 2022 síwájú wọn ní ọjọ́bọ̀ ọ̀la. Ààrẹ sọ nínú lẹ́tà àpilẹ̀kọ ọ̀hún tó kọ ránṣẹ́ sí ilé aṣòfin ọ̀hún ní tí agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń ṣojú ṣòfin nílùú Àbújá alàgbà Fẹ́mi Gbàjàbíàmílà kà sí etí gbọ́ àwọn ọmọ ilé aṣòfin ọ̀hún. Gbàjàbíàmílà rọ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún wípé kí wọ́n fi ààyè tí ààrẹ Muhammadu Buhari béèrè fún sílẹ̀ láti lè jẹ́ kí ó bá àpéjọpọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún sọ̀rọ̀ nílùú Àbújá pẹ̀lú tẹ́pẹpẹ ìwé ètò ìṣúná ọdún 2022 sílẹ̀ níwájú àwọn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé àwọn ti gbáradì láti jẹ gàba lórí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lé ìpínlẹ̀ Anambra lójúnà láti fi ètò ààbò múlẹ̀ fún ti ètò ìdìbò yàn gómìnà ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún yìí tó máa wáyé ní ìpínlẹ̀ náà. Adájọ́ àgbà fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú tí ó tún jẹ́ mínísítà fẹ́tò ìdájọ́ Abubakar Malami ni ó sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ àwọn ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lè tó wáyé ní àgbàlá rẹ̀ nílùú Àbújá tí ààrẹ Muhammadu Buhari léwájú fún. Malami sọ wípé kò sí ohunkóhun tí ó lè mú ìpinnu àwọn kúrò láti rí wípé ètò ìdìbò yan gómìnà ìpínlẹ̀ ọ̀hún lọ nírọ̀wọ́rọsẹ̀. Bákan náà ètò ààbò ìtòlọ́rìn láti lè túbọ̀ fìdí múlẹ̀ ní ìpínlẹ̀ Anambra pẹ̀lú láti dẹ́kun ìpànìyàn pẹ̀lú ètò ààbò tó ṣe ségesège ní ìpínlẹ̀ náà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ti sọ di mímọ̀ wípé ìṣèjọba òun ní ìfarajìn sí pípèsè ohun tó yẹ pẹ̀lú fún ìdúróṣinṣin ètò ìgbòkègbodò ọkọ̀ fún ìdàgbàsókè ìgbáyégbádùn àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn, àwọn àlejò, àwọn òṣìṣẹ́ fún ètò ààbò pẹ̀lú láti dẹ́kun ìjàmbá ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Gómìnà Abíọ́dún sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tí ó ń ṣíde àkànṣe ètò fún oṣù mẹ́rin tó kẹ́yìn nínú ọdún fún ti ẹ̀ka àwọn ẹ̀ṣọ́ elétò ààbò ojú pópó ti ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n gùn lé pẹ̀lú pé àkórí rẹ̀ ní ṣíṣe àkóso ètò ààbò fún eré ìrìn àjò àṣálẹ́ pẹ̀lú jíjẹ́ ìgbádùn ojúlówó ìrìnnà ọkọ̀ lójú pópó ní káàkiri ìpínlẹ̀ Ògùn. Abíọ́dún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣèjọba wọn pẹ̀lú àjọṣepọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ láti pèsè ojúlówó ètò ìrìnnà ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn láti lè dènà jàǹbá pẹ̀lú ewu ojú pópó pẹ̀lú láti mú ẹ̀dínkù bá àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó rọ̀ mọ́ ìjàmbá àti ewu lójú pópó ní káàkiri ìpínlẹ̀ Ògùn. Kọmíṣánná fẹ́tọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀ Kaduna dókítà Aminu Mohammed Baloni sọ wípé ètò ti wà nílẹ̀ láti pèsè ọkọ̀ pàjáwìrì fáwọn ilé ìwòsàn ìjọba alábọ́dé tó wà ní káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Ó sọ wípé àwọn ti ṣetán láti fi òfin de àwọn ilé ìwòsàn tí kò ní ohun èlò irinṣẹ́ àti ohun èlò tí kò yẹ. Bákan náà àwọn tó kọ̀ láti ṣe ìforúkọ ilé ìwòsàn aládàáni wọn sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ló sọ pé àwọn ṣetán láti fi ọwọ́ ṣìkún òfin mú. Kọmíṣánná sọ wípé àwọn máa ṣe ìfilọ́lẹ̀ pẹ̀lú ṣe ìjídìde padà lórí àjọṣepọ̀ láàrin àjọ ọmọ ìṣọ̀kan awakọ̀ ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú àwọn elétò ìlera fún ìrànwọ́ láti lè máa gbé ohun èlò pàjáwìrì yẹn fún àwọn ilé ìwòsàn tó wà káàkiri ìpínlẹ̀ ọ̀hún. Ó ṣàlàyé síwájú sí nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìjọba ìpínlẹ̀ Kaduna ṣe èyí láti túbọ̀ fi mú ìdàgbàsókè èyí tó lọ́rìn bá ètò ọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀
Kaduna pẹ̀lú láti pèsè ìlera tó péye fáwọn olùgbé àti agbègbè ìpínlẹ̀ náà. tó irun orí òní kún títí ká péjọ níbẹ̀ ẹnu náà orí ló mọ̀ níbi tá a máa ríròyìn fún ti sáà ìmọ̀ rèé ètò kùtù di ní àṣálẹ́ nígbà tá a tún múrè wá fún yín láti kọ́ni tó gba 100.9 FM àmọ́ kí n tó máa lọ ẹ̀yin ará ètò ìmọ́tótó agbègbè àtàyíká wa ó ṣe pàtàkì ẹ sì jẹ́ ká dájú pé adẹ́kun láti máa da ìdọ̀tí ohun ẹ̀gbin sínú àwọn kòtò ìdaminù gèrè wa láti lè dènà omíyalé agbára ya ìgboro ànúríjà omi o àmì bẹ́ẹ̀ sì rèé ẹ jẹ́ ṣùgbọ́n ìjọba àtàwọn elétò ìlera láti jọ gbógun ti ìtànkálẹ̀ àrùn COVID-19 ọba òkè yóò bá wa kásẹ̀ àjàkálẹ̀ àrùn ọ̀hún àmì. Ǹjẹ́ ní orúkọ gbogbo àwọn tó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún ni èmi Ọláyẹmí Àkànní kí yín pé ẹ ṣé bẹ̀ ṣe ń tẹ́tí sí wa ire o. ẹ tẹ́tí ẹ gbọ́ ìròyìn o.